ti bẹ̀rẹ̀ wá. Má kọ́ tèmi, bàbá lókè má ṣàìkọ́ fún mi. Ìlú Ẹkùndé, Ìgbòho Ṣadé, ìmọ́lẹ̀ dé náà láwọlé o bàbá ní bàbá ìtura wọ̀lú. Ìdàrẹ́tọ̀ tiwa ni alias O7. Ìbẹ̀rẹ̀ abẹ́ráyé lórí mọ́tò ló ti bẹ̀rẹ̀ o. Mo fẹ́ ra kan, aláwòrán ra kan fún mi. Mo fẹ́ ra kan, Sunday Igboho ra kan fún mi. Ó ń bọ̀ wọ́n lórí. Abẹ́ráyé lórí mọ́tò ló ti bẹ̀rẹ̀ wá. Mo fẹ́ ra kan, aláwòrán ra kan fún mi. Èjì ògbè ló kọ́kọ́ yọ sí ẹ Ìgbòho, ìyẹn ni wípé ire ni tèmi. Tí ó dá Sunday ògbè ló kọ́kọ́ yọ sí ẹ ọmọdé yẹn mọ́, ìyẹn ni wípé ire ni tèmi. Tí ó dá èjì ògbè ló kọ́kọ́ yọ sí ẹ Májàsọ́lá, ìyẹn ni wípé ire ni tèmi. Àná wọn ní mo dá kẹ́kẹ́ ni. Ọkọ wọn ní mo dá kẹ́kẹ́. Ó fọ́ wọn lórí. Ìlú Ẹkùn. Àwọn àfáà kan sì máa kú torí ìlú Ẹkùn yẹn. Ìrònú ìkòkò. Òun ni ó pàjá. Ìrònú Sunday Igboho ló máa pa àwọn àfáà kan, àwọn àfáà wèrè Ìgbòho lúgí. Káyọ̀sí ọmọdé yẹn ma wọnú rẹ̀gùrẹ̀gù ò báyà Sunday aṣọ ẹ̀jẹ̀ bí o wọ̀ oṣù mẹ́lẹ́gbọ̀ epo ò ta sí ẹ̀bá kìlọ̀ baláró ta ò wọ́n yé kọ̀rọ̀ ẹ̀wẹ́ lọ kiri. Ọmọdé yẹn ma Ìgbòho ọjà Ìlú Ẹkùndé ó bọ̀ wọn lórí. Ijó tó bá káyàn rárá wọ́n máa ń ṣùṣẹ́ jó ní. Ẹ̀dá ńlá tí ó dá owó ọ̀nù ẹ̀gúrẹ̀gú owó.
ẹ̀wù ẹ̀tútù wọ̀ ó fọwọ́ àgùn ẹ̀bùn òbáyà aṣọ àlà tí ó wọ̀ ó súnmọ́lẹ̀ epo tàṣí májàsọ́lá àkìlọ̀ balárò ga ògbó yé fọ̀rọ̀ ẹ̀wẹ́ lọ kiri. ọmọdé ló ń kí ọmọdé King Sunny Adé Ìyẹ́ṣẹ́rú. Ẹbọ oṣó Ìyẹ́ṣẹ́rú. Ẹbọ jẹ́ lábàbẹ̀ àwọn àgbàlagbà Ìyẹ́ṣẹ́rú. Ẹbọ oṣó lábàbẹ̀ àwọn àgbàlagbà Ìyẹ́ṣẹ́rú. Alárò kánkọ́ tó bá jẹ́ ká alárò ká o babaláwo ò lè rí ẹ ṣe. Alárò kánkọ́ tó bá jẹ́ ká alárò ká o babaláwo ò lè rí ẹ ṣe. Adéyẹmọ Ìgbòho Adéjẹ́ ti bẹ̀ àwa ti gbẹ́kẹ̀ lÓlúwa. Májàsọ́lá gbẹ́kẹ̀ lÓlúwa síbẹ̀ àwa ti gbẹ́kẹ̀ lÓlúwa. Ẹni bá gbẹ́kẹ̀ lÓlúwa ńkọ́ kò mà ní jogún òfò pẹ́rẹ́pẹ́rẹ́ ìbẹ̀rù kò sí kọ́mọ Adéyẹmọ ìyà kò sí àwa ti gbẹ́kẹ̀ lÓlúwa. Ìgbẹ́kẹ̀ lÓlúwa ńkọ́ kò mà ní jogún òfò pẹ́rẹ́pẹ́rẹ́ ìbẹ̀rù kò sí pẹ́rẹ́pẹ́rẹ́ ìgboyà kò sí àwa ti gbẹ́kẹ̀ lÓlúwa. Ọmọ Adéyẹmọ gbẹ́kẹ̀ lÓlúwa. Májàsọ́lá Májàsọ́lá ìlú ẹkùn ìlú ẹkùn. Ìgbésí ẹlẹ́yà níbo lẹ́bí t'Olúwa sí o ẹ̀dá ẹ̀ má rẹ̀ dá pinnu. Ibi ẹ̀rí o kẹ́kí gbé àwa lọ. Ibi ẹ̀ bá o kẹ́kí gbé àwa lọ. Orí kò má ti mọ̀ kẹ́kí gbé àwa lọ. Ibi ẹ̀rí o kẹ́kí gbé àwa lọ. Orí kì í fẹ́ mu ẹ̀dọ̀ kì í rìn gbìn. Òtútù ìmẹ́ja lálẹ́ odò ẹ̀gbọ́gìdì mọ̀dẹ ó kú ìrọ́jú kó ìbá rorò ó ní láti bá gbógbé iwájú lọ́pàá ẹ̀bì tí ń ré sí ńlọ àyúbọ̀ kọ̀ọ̀kan kò gbúdọ̀ kọ́. Belebele alárò kábíyé o kò belebele. Belebele alárò kábíyé o. Ibi tó ń gbé ṣe òkòkò ṣẹlẹ̀. Ẹni bá bẹ̀rẹ̀ lÓlúwa ńkọ́ kò mà ní jogún òfò láì. Ìbẹ̀rù kò sí fọ́mọ Adéyẹmọ fún Májàsọ́lá gbẹ́kẹ̀ lÓlúwa. Ẹni gbẹ́kẹ̀ lÓlúwa ńkọ́ kò mà ní jogún òfò. Ìbẹ̀rù kò sí ìgboyà kò sí àwa ti gbẹ́kẹ̀ lÓlúwa. Ìlú ẹkùn security network for all Yorùbá. Ẹ̀mí létí rẹ̀ lẹ́yà níbo lẹ́bí t'Olúwa sí o ẹ̀dá ẹ̀ má rẹ̀ dá pinnu. Ibi ẹ máa pariwo Ìgbòho lọ.
ibi ẹ bá ti mọ̀ ẹ máa pariwo Májàsọ́lá lọ ẹ bá ti mọ̀ kán máa kígbe lọ́wọ́lọ́ ibi ẹ rí o ẹ kí orí kì í pọ́hùn ẹ̀dọ̀ kì í rìn gbìn òtútù yìí mẹ́ga lálẹ́ odò àgbódìdí máa jẹ òkú ìrọ́jú igi bá rorò ó ní láti bá gbógbé igbó òòṣà lẹ́yìn ìrẹsì yan àyùnbọ̀ lọ́wọ́ ń yẹ wàá máa lọ́rẹ́ wàá máa bọ̀rẹ́ àtẹ̀gbẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà yes bí kò tẹ́rì bá ti tẹ̀ àtẹ̀gbẹ́ ní láyé ọmọdé yẹn mọ́ rárá gbogbo ẹ̀dọ̀ kọ ohun aṣọ kọ̀ọ̀kan gbogbo ẹ̀dọ̀ kọ ohun odò ẹ̀yin aláyé ẹ má ṣe kọ ohun igbó ibi wọn rí o kan kí gbèrè lọ. Wọ́n ní rí lẹ́gbẹ́ kò lè gbélé aláròká ti dé o kò lè gbé àwọn àfa olórí burúkú àtọlọ́pàá wáyé aláròká Kútì Oríyọmí orí ọmọ yọ ni aláròká ti dé o kò lè gbélé lẹ́tìbí gbà wọn lọ ìkíṣí. Aláròká ti dé o èlé aláròká ti dé o tolewele. Ìrù ẹkú ti dé ẹ máa sáré kú ni oh my God. Àti kiri ní pẹ̀ràn jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí ọ̀tá Ìgbòho ẹ ní nísìmí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí ọ̀tá Ìlú Ẹkùn ẹ̀yin àfa òfò ẹ̀yin ọmọ àlè ẹ ní nísìmí kárí àyàn àtọlọ́pàá wáìtì àwọn ọlọ́mọ ogun 5 million kidnapper wàjí ni mo fẹ́ bàárọ̀ ẹ ṣe Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìlú Ẹkùn ó ti dé ìmọ̀lẹ̀ dé ààbò dé ẹjọ́ ẹ bá mi pé Gani sítòsí àwọn ọmọ kidnapper ọ̀gá wọn apààyàn káṣeré ọwọ́ àgbẹ̀mí mọ́kọ́ mi kọ̀kúkọ̀ ìrókò ní bàbá igi ọlọ́mọ ṣíkàtà ní bàbá àgbàdo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní òwò ìjó ti ya Ìgbòho ní bàbá wọn jọ ọmọ Adéyẹmọ kò tí ì rí kankan. Bámgbóyè Abdulfatai ọmọ bàbá Olúalọ you are welcome.
ìrókò ní bàbá igi ọlọ́mọ kí bàtà ní bàbá àgbàdo. Sunday Igboho àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní òwò ìjó ti yá. Igboho dé ìdè aládé màrè o àríyá. Igboho màrè o ìṣẹ̀yà. Igboho màrè o àbòdè. Igboho màrè o àbòdè. Aládé màrè o àríyá. Nínú ní àná, òbá nínú sí ìbàdí ìdílé aládé màrè o àríyá. Mojó ara mi gbọ̀nù. Ire lójú owó rí, ire lójú yín ọmọ rí. Èní ọjọ́ Friday, ọjọ́ Jímọ̀ olóyin, ayé yín ọmọ lóyin ni. Ayé yín ọmọ lóyin ni. Orígun mẹ́rẹ̀ẹ̀rin ni ṣúgà fi ń dùn. Orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé yín ọmọ dùn, yín ọmọ lóyin ni. Ẹ jẹ́ àjọṣe. Ẹ fà àwọn onílára lẹ̀, ẹ fà àwọn ẹlẹ́gàn lẹ̀, ẹ fà àwọn alárùkà lẹ̀. Wọn ò lè ṣe nǹkan kan. They did not have anything to offer the Yorubas. Adẹ́tẹ̀ ni wọ́n ò lè fún wàrà, wọ́n lè dá wàrà nù. Òun náà fi ní ká máa lọ máa wá 20 billion wá. Òun náà fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn. Adẹ́júra wa lọ tìjàkadì kọ́. Mo ti ń sọ, wọ́n tún máa sọ ìyà tó ń bẹ láàrin ọmọ ọkọ àtọmọ àlè. Ṣé gbọ́ mi? Sunday Igboho ajákẹ́ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́. Sunday Igboho tàbùkù fún àwọn baba ńlá wa. Sunday Igboho tàbùkù àwọn ọba ilẹ̀ Yorùbá kó sọ wípé oyè tó ń bẹ lórí òun, oyè tó ń jẹ ju oyè ọba bòmí lọ, ajá ló máa jẹnu ẹ̀. Ṣé bá gbọ́ abẹ́yìn ò gbọ́dọ̀ yàn nínú Aláròyé? BBC gan gbé pé lára àwọn tó lọ jí àbúrò ọmọ Pẹ̀kẹ́lẹ́ Mercy àti ìbejì ẹ̀ gbé, àwọn OPC Gani Adams wà ń bẹ̀. Ẹ gbọ́, ẹ lọ gbọ́ Aláròyé. Ẹ lọ gbọ́ Aláròyé. Òun ló wá jáde síta tó ní Sunday Igboho wà lára àwọn tó pa Bọ́lá Ìgè, ìwọ tó pa Kálá Ìbàdàn kọ́. It did not have anything to offer us. Ó lè ló fẹ́ fi Yorùbá jà. Òun ti kó ẹgbẹ́ bíi 14 jọ Yorùbá Security Network. Irọ́ ló wà ń díẹ̀. Irọ́ funfun gbò. Ẹjẹ́ agbọ́nà. Ṣé bóun ni Mákindé fi jẹ́ kọ̀mádà àwọn Àmọ̀tẹ́kùn? That means to say he have the power to employ and to deport the Àmọ̀tẹ́kùn into the bush. Kí ló dé tí o lè ṣe? Ó ń gba yín ni, ẹ má jẹ́ kó ọmọ tápà ò gbá wa mọ́. And wọ́n olórí burúkú kan sọ̀rọ̀. Ó ní àwọn àgbààgbà tó lè sún Sunday Igboho jẹ́ wà nínú OPC. Tí àwọn àgbààgbà tó lè ta Sunday Igboho, tó lè ra Sunday Igboho, tó dẹ̀ jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá, tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, ẹ má jẹ́ ń fọ ojúlówó ọmọ ọkọ sí, tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, tí ìyá dẹ̀ ń jẹ Yorùbá, tó dẹ̀ ń pera wọn ní ọmọ Gani, ọmọ àlè ní gbogbo wọn. Tẹ́bá ní àwọn tó lè alágbára tó lè sún Sunday Igboho jẹ́, tó lágbára ju Sunday Igboho, tí Fúlàní dẹ̀ ń gbé ọmọ Yorùbá wọgbó, tẹ́dẹ̀lẹ́ ẹ̀dẹ̀ ń fi OPC yangàn, ọmọ àlè níyìn. Sunday Igboho sọ fún yín pé òun lágbára. Ọ̀rọ̀ Sunday ló ń fọ́ wọn lórí. Bẹ́lẹ̀ bàbá jáde síta tó máa ní hello sir, good morning sir. The situation of Nigeria, tí wọn bá ti sọ̀rọ̀ nípa Sunday Igboho ara wọn ò balẹ̀. Ìrònú ìkòkò ló ń pajá. Ìrònú Sunday Igboho ló máa pa gbogbo yín. Ẹ̀yin ẹni bíi ẹ̀yin kò ṣe, kò jólúrè ṣe,
tẹ́ fẹ́ gbọ́kọ́ Olúrè tẹ́ fẹ́ gbàdá Olúrè tẹ́ fẹ́ fi kọ́gi Ọlọ́run ò ní fún yín ṣe Ìgbòho dé ìmọ́lẹ̀ dé ìrù ẹkùn dé ààbò dé ó ń fọ́ wọn lórí ló ń bí wọn nínú wọ́n fẹ́ mọ̀ dí abájọ lè mọ̀ ajúra wa lọ ti jà kádì kọ́ ìwà ti jẹ́ ká dámọ ọkọ mọ̀ yàtọ̀ sọ́mọ àlè ìwà ní sẹ́rú dọ́mọ òun náà lẹ́nu ní sọmọ dẹrú ó ti pẹ́ tẹ́tí ń fi omi ọbẹ̀ kó wa ní búrẹ́dì jẹ ó ti tó gẹ́ alùbàtà kan yìí dárin show your record iṣẹ́ tó ti ṣe sílẹ̀ Yorùbá gbogbo ilé táwọn ọmọ ẹgbẹ́ yẹn pariwo yẹn mo lè gọ́ṣà lèmi o kò lè gọ́ṣà ojú mi ni OPC ṣe bẹ̀rẹ̀ ìgbà tó dẹ̀ máa jákì OPC lọ́wọ́ àwọn bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn I was around ojú mi ló ṣe bẹ̀rẹ̀ ìgbà tó dẹ̀ ń fi OPC pa OPC fashion versus fashion I was in Lagos ọwọ́jà yín ó dé Ìbàdàn ìgbà yẹn lẹ pa kálà nìbàdàn àbúrò páwọn èèyàn máa sórí ni tí wàhálà bá ṣẹlẹ̀ kẹ̀kẹ́ máṣíìnì Jaguar ẹni tó máa ń gbé Gani fóun gbà yẹn ẹni yẹn gan ti pè mí àṣẹ ẹni mímọ ní ìsọmọ Èkìtì yẹ àṣírí ẹ òbò ẹ jẹ́ fi Sunday Ìgbòho lẹ̀ ọmọ ọkọ yàtọ̀ ó yàtọ̀ sọ́mọ àlè ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọmọ àlè ló máa sọ wípé this is opportunity for him to make money kí Fúlàní máa wá látòkèrè wọn máa gbé wa wọgbó máa gé àwọn Yorùbá bí ẹni gé náà mà kéèyàn kan tún máa béèrè 20 billion kéèyàn kan máa ní strategize kéèyàn kan máa kó máa dẹ ẹnu kó máa sọ òyìnbó tí ò ní certificate enough is enough. We the original and authentic genuine Yorubas, we are ready to defend our land. We are ready to defend our land. Iṣẹ́ rere wo ló ṣe? Ṣé ká tún fún ẹ láyè àwọn kábíyèsí yẹn gbọ́n náà fi ń wò ó tọ́dára ń wò bí ẹni bígbà tẹ́nìyàn bá ń wo súyà lórí àtẹ. Ṣé ká tún wá fún ẹ láyè kó bìtẹ́ẹ̀dì wọn bó ṣe bìtẹ́ẹ̀dì bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ní? Ṣé ká tún wá fún ẹ láyè kó bà OPC kó bà Yorùbá jẹ́ bó ṣe bà OPC jẹ́? Ṣé ká tún wá fún ẹ láyè Arigidi Àkókò tó ń claim pé ìlú ẹni nígbà ayé TB Joshua ìbọn àtogun ló máa ń kó lọ́bẹ̀ wọ́ọ̀ TB Joshua kó oúnjẹ wá a kó ráìsì wá a kówó wá fáwọn aráàlú but Gani will go there with ìbọn oògùn láti máa fi bá àwọn sáìdì ọ̀dọ́ TB Joshua jà ṣé kí àwọn àgbààgbà Yorùbá kan wá fún ẹ lórí ọ̀fẹ́ kó tún pín ilẹ̀ Yorùbá sí méjì? Òpònú kan sọ̀rọ̀ wọ́n ní ẹ jẹ́ kí Gani kó lọ ṣọ́sáìdì ọ̀dọ́ títí ọ̀dọ́ ṣòpònú I withdraw that statement ẹ̀yin náà wà nǹkan rí ni ó ní kán fún Sunday Ìgbòho ní Èkó Ògùn àtọ̀yọ́ àbí kán wá fún Gani ní Oǹdó Èkìtì àtọ̀ṣun we reject it ń fún àpá orí burúkú kì í ṣe tàwa ẹ̀bẹ̀ lábẹ́ o hallelujah Èkìtì àtòǹdó reject Gani ṣe ti gbọ́ hallelujah orí burúkú kó má kó dọ́dọ̀ wá o ẹ̀bẹ̀ lábẹ́ o bí a lè mọ̀ pé Èkìtì ló bí Sunday Ìgbòho bí a lè mọ̀ we don't want Gani mo tẹ̀ jẹ́rìí àwọn kábíyèsí mi lẹ́kìtì mi báyìí òun gan ò jẹ́ yọjú òun gan ò jẹ́ yọjú tó bá ti ọ̀pá wèrè ẹ̀ kó tẹ̀ dọ́dọ̀ bàbá mi èwì ọ̀pá yẹn la máa fi síbìlà fìlà abẹ́tí ajá tó dé yẹn tá a máa nà bí ẹni máa kú kí má wàá sọ ọ̀dọ̀ bàbá mi Ajérò kí má wàá sọ ọ̀dọ̀ Ògògà Olúkẹrẹ kí má wàá sọ ọ̀dọ̀ bàbá mi Òrè Ọ̀tún
a máa nà bí ẹni máa kú ni àwa ò fẹ́ Gani lẹ́kìtì o kí lẹ sọ àwọn odò náà làwọn ò fẹ́ ó ti tán so we don't want it. A ní èèyàn kan tó ní good record that every Yoruba youth want to be with. That is Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá. Kò lóògùn. Sunday Ìgbòho lágbára. Ó fẹ́ ènìyàn mímọ́, ó fi ṣe oògùn ni. Ó fẹ́ ènìyàn rẹpẹtẹ, ó fi ṣagbára ni. Ó wá dé ládé, ó wá fọ Olódùmarè ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀. A ní Ọlọ́run tó lẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́. You will never see Sunday Igboho kó máa sọ̀rọ̀ with ìgbéraga, with pride. Ẹ béèrè lọ́wọ́ wèrè ogun wo ló jàrí. Ṣé ogun OPC versus OPC nígbà tó gbẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá oníbàbá. Meanwhile àwọn bàbá yẹn ti rí vision tó ń ṣẹlẹ̀ sí wa yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó tẹ̀lé lẹ́yìn dídìrín wọ́n jí ìyàwó wọn gbé o, wọ́n jí àwọn ẹbí wọn gbé o, wọ́n ṣe ń tẹ̀lé Gani gọ́gọ́gọ́ bí àgùntàn tí ò lólùṣọ́. Àwọn bàbá yẹn dẹ̀ ti rí. Something like this will happen. Ẹgbẹ́ adá ẹjẹ́ ẹgbẹ́ ajìjàngbara lẹ̀ tí ọmọ kọ̀yà fún ìran Yorùbá. 1994, so 1995, so 1996. Ẹ wá wo iyì tó wà lára Yorùbá. Nígbà tó OPC sì ń jẹ́ OPC, so 1997. Bí o lè ṣe pọ̀ lẹ́kọ̀ọ́ tó, wọ́n dá fáwọn. But if OPC catch you, ọmọ Yorùbá gan ògbẹ́dọ̀ máa lọ kó tẹ̀ láṣọ mọ́lẹ̀ ó dáràn. Ṣùgbọ́n gẹ́rẹ́ tá a gbọ́mọ tápà láàyè tọmọ tápà fọ́ ẹgbẹ́ sí méjì ògo OPC sọnù. Mo ṣe ìwádìí níwọ̀n tí rí. Mo tún fi àkókò irọ́ ẹ̀yin bàbá wa tẹ́ wà ní New Era, tẹ́ wà ní Reform, àtẹ̀yin bàbá wa tẹ́ wà ní OPC bàbá Frederick Fáṣẹ̀hùn. Ẹ túlétò ẹ má jẹ́ kí ọmọ àtọ̀húnrìn wá kó dalẹ̀ irú torí ìran onílé ní máa tẹ̀ jẹ́jẹ́ ní ìran àjòjì á máa tẹ̀lẹ̀ gìrìgìrì o torí aṣọ aláṣọ ìlòkulò là ń lò ó owó tá a bá ṣiṣẹ́ fún ìnákúnà la máa ń ná o ẹ má jẹ́ kó máa lè ó balẹ̀ yìí jẹ́ o. Kẹ́ gbọ́ mi, it is better kẹ́ tú létò ẹ̀yin OPC mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹ ọmọ ọkọ yọmọ jọmọ ọkọ lọ o bẹ́ẹ̀ lọ́mọ àlè náà yọmọ wùwà bí ọmọ àlè ẹni bá ti ní ẹ̀ tó bá ti rán aṣọ ìgbéraga Sàní náà ló kọrin yẹ ó ní ẹ máa ń bá wí ẹ máa ń bá sọ ẹ máa ń bá sọ ẹ máa ń bá wí ẹ̀wù àbùkù ló wọ̀ tó bá wọ ẹ̀wù àbùkù tán á wá dojú tì fún orí ẹ mo ti ń gbàgbé ẹ̀wù àbùkù ló gbé fún télọ̀ pé tó bá rán tó bá wọ ẹ̀wù àbùkù tán á wá gbé wọ̀ á wá dojú tì fún ìgbéraga ní tí Yorùbá sọ wípé ó máa ń ṣíwájú ìparun ẹni àfijoyè aṣọ́bodè Ọ̀yọ́ tó ní oyè tó ń jẹ ó ju gbogbo oyè ó ju ọba bòmí lọ ní ilẹ̀ Yorùbá ẹni àfijọ́ tá a fi ṣọ́bodè ẹnu ọ̀nà Ọ̀yọ́ tó ń lọ sí Ireland tó ń lọ sí France tó ń lọ sí London tó lọ ń lu àwọn ọmọ wa ní jìbìtì lọ́hùn tó ló ń da ẹgbẹ́ kan lẹ̀ OPU kíní kan Yorùbá one voice tó fi ń gba pounds tó fi ń gba dollar Yorùbá wake up Yorùbá we are bleeding wake up we must not allow anybody to fraud us anymore. Wake up. That is why lèmi fi jáde síta pé ìrù ẹkùn yìí tí gbogbo wa ní kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ohun míì tí a lè fi ṣàbò wa kí Fúlàní má bàa pa wá tán ẹ jẹ́ ká jọ gbẹ́rù ẹkùn yìí ó lárugẹ gbé kémi gbé. Ìrù ẹkùn belong to all of us. Ẹ̀yin lẹni Sunday Igboho. Sunday Igboho ò lè sọ wípé òun ló nira òun. Torí Sunday Igboho fi ènìyàn mímọ́
ó fi ń ṣọ̀rọ̀ ó wá fi ọ̀pọ̀ ọmọ Yorùbá ó fi ń ṣagbára ó wá dé ládé ó wá fọlọ́dùmarè ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀. You will never see Sunday Igboho kó máa sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga. Mbà kòjọ́. It is better for us now to wake up. Àwọn ọmọ wa wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ o. Àwọn ọmọ wa wà ní igbó ní Ẹ̀dá Oníyọ̀ Èkìtì. Ó ti lé ní 40 something days now. Èyí tó yọ ẹni tó jẹ́ kọ̀mándà àwọn Àmọ̀tẹ́kùn. Tani wọ́n fi jẹ olórí àwọn Àmọ̀tẹ́kùn. Tí Ṣèyí Mákindé gbé agbára Àmọ̀tẹ́kùn lé lọ́wọ́ tó jẹ́ Ganiyu Adamu, Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́ land. Ọ̀dọ̀ òun náà ti mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ kò dé Èkìtì. Torí agbára Aláàfin Ọ̀yọ́ ò dé Èkìtì, kò dé Ọ̀yọ́, kò dé Ọ̀ṣun. So kò sóyè tí Aláàfin Ọ̀yọ́ lè jẹ tó lè lágbára ní Èkìtì wa yìí, tó lè lágbára ní Ọ̀ṣun, tó lè lágbára ní Oǹdó. Aláàfin Ọ̀yọ́ kan fi Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ gbowó lọ́wọ́ Jonathan àtàwọn kọ̀ọ̀kan tí Gani lọ sábà ń gbà yẹn lọ́hùn. Now you are the commander, GCF, General Commander of Àmọ̀tẹ́kùn in Ọ̀ṣun State. Kí ló dé tí ó kó Àmọ̀tẹ́kùn wọnú igbó? Kí ló dé tí ó kó àwọn ọmọ OPC wọnú Àmọ̀tẹ́kùn kan wọnú igbó lọ? Àwọn ọmọ ọlọ́mọ tó ṣe jáde yunifásitì, tó ṣe jáde poli, náà kó aṣọ Àmọ̀tẹ́kùn lé lọ́wọ́. Tó bá ti gbé okó ìbọdá ní báyìí lẹ ṣe máa fà á. Ní Fúlàní wọ́n pa wọ́n bí ẹni pẹran. Olórin yẹ kan náà ní bàbá rà ní. Ó ní má ṣe jẹ́ kán tàn ẹ́ jẹ o. Má ṣe jẹ́ kán tàn ẹ́ jẹ, má ṣe jẹ́ kí àwọn àjòjì ó tàn wá jẹ mọ́. Àwọn tó pera wọn ní ọmọ Yorùbá yìí, àwọn tápà lè ń pè yìí. Àwọn ló ń pera wọn ní Fúlàní Yorùbá. Fúlàní Yorùbá náà ń pera wọn. Ẹ gbọ́ nínú àṣà wa, ṣé ẹgbẹ́ ẹ̀yà kan ní Fúlàní Yorùbá wà ń bẹ̀. Tá bá dárúkọ Ẹ̀gbá Mọ́líṣàbí, gbogbo Àkàlà. Tá bá ń wí Yewa, a máa gbọ́ Ìjẹ̀bú, a máa gbọ́ Ìrẹ́mọ, àbí bẹ́ẹ̀ kọ́, àwọn Àwórì, a máa gbọ́ Àwórì. Àwa méjìlá Àwórì ló lè kó. Àwọn Ìkòròdú wà ń bẹ̀ o. Ọ̀yọ́ Ayọ́mọ́lẹ̀, àwọn Ìbàdàn Olúyọ̀lé wọ́n wà ń bẹ̀ o. Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀ o. Ìjẹ̀ṣà ọwọ́ Òbòkun, ọmọ Ògèdèngbé agbógungbòrò àti gbogbo lójú ogun. Ọwọ́ ìwá ni oyè yìí kan, Ìjẹ̀ṣà ní èrè, àbí Ìjẹ̀ṣà ní ọká. Àwọn Ìlàjẹ ń bẹ ńbẹ̀, àwọn Ìkálẹ̀, àwọn Àkókó, àwọn